Sinimá titun látàwọn láti bàjẹ́ di méjì ní Olasco Films ó tún ti jáde. We have a new target. Danger! Tó bá rí ẹni tó ń jalè tó ń dán fún bí ilé tá a fi tọ́mọ ní òun bó pẹ́ bóyá èrè ló máa padà wọ̀. Àṣewọ́ ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀. It's a number! Wálé Danger! Ògbóná bí ẹlẹ́gùn ṣọ̀gbọ́ná ṣọ̀gbọ́ná ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná. Iná bára mú ta òjò pálámi ọ̀ka yọ̀ lára. Ẹni gbéná wojú ẹ̀kú ló yẹ. Ọ̀rọ̀ pọ̀ wọn lásán ni. Lójijì lọ́lọ́pàá bára wọn ní ògólótó. Ọ̀pọ̀gbọ̀gàrí lórúkọ Àgàrí. Àrẹ̀mú jòjò ló ní sàwé ẹ̀bá ọ̀nà. Àti Fọfọlú lọ́wọ́. Tí sọmọ bíbí inú ẹ̀gbọ́n mi rẹ̀ gún. Tó ní àwọ̀ lọ́nà. Ẹ jẹ́ kémi ọmọ lọ́nà ó lọ. Bí mo ṣe ń wò yìí, bí iṣó, bí atẹ́gùn, ẹ pòórá bẹ́ẹ̀. Pápá parada ń gbé sẹ́rẹ̀ gbogbo wọn fi wọn lákàlàkà. Sinimá titun Wálé Danger. Frustration, temptation, desperation. If you cannot beat them, join them. Ìgbà kọ́lélẹ̀ tí láti ìpàdé di méjì máa gbé. Àti ẹ̀gọ́ngàn jáde. Adébáyọ̀ Tìjàní ló direct yẹ. Sẹ́rin Latif Adédìméjì. Múyìwá Adémọ́lá Authentic. Kẹ́mi Afọlábí. Ọláníyà Fẹ̀jà Sọ́yẹ̀rì. Jọ́kẹ́ Múyìwá. Wálé Akóredé Òkúnnù. Victoria Kọ́láwọlé. Àfin Sẹ́niọ́lá. Madam Sajẹ́. Osman Gbadebo. Túndé Owó Kòníró. Oyin Kẹlẹ́bù bọ́. Dídí àwọn bọ́nà. Ibrahim Bello Sanjé. Jọmilójú Olúmbẹ́. Dada Ọlásùnkànmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Wálé Danger. Subtitled in English. Ó ti jáde Kasagba. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6. Movie City. Ami Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì Lagos. Headmaster Films Nigeria Limited. Nuretu Films Nigeria Limited. Àti Film International Limited. Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì ló ń distribute yẹ. Sinimá titun